ibi tèmi wá fẹ́ kí wọ́n mẹ́kọ̀ọ́ kan bẹ̀rẹ̀ níbi some weeks ago ló post ẹ̀ sórí platform ẹ̀ kó fẹ́ ra irinṣẹ́ ṣó rántí. bẹ́ẹ̀ ni wọ́n ti irinṣẹ́ tá a fi ń ṣiṣẹ́ ó ní fọ́ọ̀tì. ẹ̀yin náà lè ràn wá lọ́wọ́ lórí irinṣẹ́ tá a fi ń ṣiṣẹ́ ó ti ní fọ́ọ̀tì tá a nílò láti gẹ́ẹ̀tì mi ẹ̀yin náà lè ràn wá lọ́wọ́. ẹ̀ ń tẹ́ ń gbádùn rèé o. ajé ògún ní ìdọ̀kọ́ bá mi gbé. mo fẹ́ nu pè fà ìbá wọlé tàn wá yí ká. nínú ìbára ti ní mọ́ ọ̀la. bí ọjọ́ bá là má là ní tèmi. ó kọ sórí platform ẹ pé irinṣẹ́ òun ní fọ́ọ̀tì ó mọ̀ rò pé òun lè ṣiṣẹ́ yẹn mọ́ èèyàn mélòó ló respond sọ̀rọ̀ tó sọ ń gbà yẹn. ewé oríjì ni mo já dání o ẹ̀yin ìyàbò kú ẹ̀bọ̀ wọ̀mí mo délé orí o. ìdùnnú dé. ó lóun ní ìdí 400,000 èèyàn mélòó ló fún lówó bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ń enjoy ẹ̀. ọ̀tá lùlù bàjẹ́ lóde ọba olúwa mi ò ní jẹ́ ọdún. ẹ jẹ́ ká support ẹ̀ kó sí tó burú bẹ̀ náà kó dìgbà táwọn èèyàn bá ní problem kó tó dìgbà bẹ̀rẹ̀ sí support wọn. ọjọ́ kan ló pè mí tó ní yáwọn ní kámẹ́rà mi mú lọ́gbẹ̀ẹ́ ni lọ́tọ̀ ẹni tó ń tà lọ bẹ́ẹ̀ làwọn èèyàn dẹ̀ enjoy ẹ̀. àṣẹdọwọ ni ó ìbà ẹ̀yìn ẹ̀sán. nàìjíríà pátá. àṣẹ níwájú ni ó ìbà ẹ̀yìn ẹ̀sán. nàìjíríà pátá. ẹjẹ́ lágbàwọ́pọ̀ bá ti gbódòdó. ẹjẹ́ lágbàwọ́pọ̀ bá ti gbódòdó. ẹ̀ ń tẹ́ enjoy láti over many years tó ti ń ṣe iṣẹ́ Àyìnlá Ọmọwúrà tó ń ṣe gbogbo ẹ̀ kí ló wá dé tá a lè support irú èèyàn bẹ́ẹ̀ tí Kashtan tilẹ̀ wá mú dání May 28 tún lọ́jọ́ òbí ẹ̀ bó lè bọ́rọ̀ oníṣẹ́ yẹn dé gan-an. nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwọn èèyàn kan náà ti ń support wa díẹ̀díẹ̀ but kò tí ì dodidi ká lè fi gẹ̀ẹ́tì ẹ̀ and tó bá dẹ̀ ń pẹ́jù kẹ̀ ó tún máa bọ́ sí ibòmíì ni. torí nǹkan tiẹ̀ gbogbo nǹkan ló ń wọ́n. bẹ́ẹ̀ ẹ jọ nítorí Ọlọ́run gbogbo ẹ̀yin èèyàn ẹ bóyá kó bá mi pàkán nọmbẹ fún wọn sìn ká máa wò títí on the 28 ọjọ́ bẹ́ẹ̀ díẹ̀ bóyá fọ àti ẹ pé ní kí ló ń jẹ́ bóyá 400,000 ẹ máa pé ó dà mò ń bẹ̀yìn gbogbo ẹ̀yin olólùfẹ́ tẹ̀ ń gbádùn ẹ bá mi support tí ó fẹ́ ra irinṣẹ́ ẹ̀yin fan Kashtan àti tẹ́dẹ̀ láìkì mi tọ́lọ́ ń fìfẹ́ mi sí lọ́kàn ẹ̀yin tẹ́ láìkì Àyìnlá Ọmọwúrà látọ̀dọ̀ mi náà ẹ jẹ́ káà náà support ẹ̀ May 28 lọ́jọ́ bí ẹ̀ àǹtí mi Bùkọ́lá Balógun May 27 lọ́jọ́ bí ọmọ yín Alhaji Razak Adénẹ́kàn lára àwọn tó fẹ́ràn Àyìnlá Ọmọwúrà ni wọ́n Alhaja Sekinat Lawal lára àwọn tó fẹ́ràn Àyìnlá Ọmọwúrà ni wọ́n Sista Lọ́lá ní fíríjì tó ń tutù ọkùnrin kan tọ́lọ́run mọ̀ fẹsẹ̀ múlẹ̀ rèé ó máa ń bá mi gbé àwọn fídíò mi jáde tí n bá ṣe àwọn nǹkan kan ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin èèyàn pátá ẹ̀yin olólùfẹ́ fẹsẹ̀ múlẹ̀ tẹ́ máa ń gbádùn bó ṣe ń ṣiṣẹ́ Àyìnlá Ọmọwúrà òun náà fẹ́ support yín báyìí ẹ má jẹ́ kí nǹkan ṣàwọn tó ń múnú wa dùn kó tó di pa support wọn ẹ jọ̀ọ́ ẹ̀yin olólùfẹ́ Kashtan àti Sugar náà ẹ bá mi support ẹ̀ irinṣẹ́ tó fẹ́ rà 400,000 ni ṣẹ́ríṣẹ́ Àyìnlá Ọmọwúrà tó ń ṣe yẹn gan kì í ṣe pé ó ń rówó ń bẹ̀ o Facebook ò fún lówó o YouTube ò fún lówó wọn monetize page ẹ o the same thing applies to me mi ò gbowó lórí social media mi ì gbowó lórí YouTube mi ì gbowó lórí Instagram mi ì tí ì máa gbà ó ṣeé ṣe kí n sì gbà o but as at I'm talking to you now mi ì tí ì máa gbà kọ́bọ̀ ń bẹ̀ but we keep moving every day a dẹ̀ dúpẹ́ fún àwọn tó ń support wa ẹ bá mi support fẹsẹ̀ múlẹ̀ èmi náà support ẹ lẹ́yìn ọ̀pọ̀ ìgbà ló máa bá mi ó ní nǹkan tájọ máa ń ṣe but ẹ bá mi support ẹ náà kóun náà enjoy ó yá sàkán nọmbẹ fáwọn olólùfẹ́ ẹ. ok account number mi ni 0793721739 Access Bank Olúfẹ́mi Joseph Ògúndèyí lẹ́ẹ̀kan sí 0793721739 mo dẹ̀ tún máa fi orin Alhaji Àyìnlá Ọmọwúrà máa fi ṣàdúrà fún gbogbo wa èyí tó wọ̀lú kólúwa ṣọ́wa o wọ́n ń gbọ́mọ tà nítorí owó ẹ̀túndé olúwa ò ní jẹ́ kan gbọ́mọ wa àmì o olúwa ò ní jẹ́ kan gbọ́mọ wa o torí ọjọ́ òkúnlẹ̀ àmì aṣọ́wa òye rọ́bìrì kásẹ̀ ńlẹ̀ ó ṣe o lọ́bìrì kásẹ̀ ńlẹ̀ ó ṣe wọ́n ń gbọ́mọ tà nítorí owó ẹ̀túndé bí olúwa ò ní jẹ́ kan gbọ́mọ wa àmì o olúwa ò ní jẹ́ kan gbọ́mọ wa o torí ọjọ́ òkúnlẹ̀ á máa ṣọ́ wa òye ṣẹ́rí láyé ogun wọn ni wọn ò gbọ́dọ̀ mowó tó bọ́ tíjọba ń sọ nínú rédíò mowó tó bọ́ tíjọba ń sọ nínú rédíò ó máa tún ṣẹlẹ̀ ká lára ṣọ́ra ẹni tó de ewúrẹ́ la fẹ́ sọ ni àbí ṣàánú ẹlẹ́ẹ̀ta ẹni dìbà ẹrù wọn lé lógún àwọn gbọ́mọgbọ́mọ ò máa ní sórí ire ẹ̀yin gbọ́mọgbọ́mọ ò máa ní sórí ire o bẹ́ẹ̀ lówó lòwúrọ̀ ó dalẹ̀ àrùn òye lágbára Ọlọ́run níjọ́mọ wa gbé o. ẹ wo iṣẹ́ ara nǹkan tá à ń sọ.